àṣọ̀nà ẹ ṣeun ìyá mi kíní ò ní ṣe mọ̀nàmọ́ná ẹ ṣeun tó àwa náà rí ẹ ṣeun ẹ má bínú pàǹdà yín láàmú ẹ má bínú tẹ́ ń gbọ́ mi dáadáa ìyá mi ẹ ṣeun mo ń gbọ́ ìyá wa mo ń gbọ́. ẹ ti bá wa káwọn èèyàn ẹ já wa sáré wọnú ètò ńlọ́wọ́n bàgbà tí kinní ọ̀hún mọ́wọ́ dó díẹ̀ ìyá mi ẹ dákun ọmọ ìlú wo ni yín ná. Èkìtì lèmi o àtọ̀tún àtòsì inú Èkìtì lèmi o ọmọ Òkè Mẹ̀sí Èkìtì bí mi ọmọ Ùṣì Èkìtì nìyá tó bí mi lọ́mọ. inú àwọn èèyàn ó dùn lónìí ẹ wá fẹ́ wọn lọ́yọ̀ọ́ ni. ẹ wò ó ẹnì kejì àwọn náà tún ti dé Bẹ́ẹ̀ni. ìyá wa ṣáájẹ wọ́n ti ń kí yín wọ́n ti ń pariwo ìyá Sọlá wọ́n ti dé àárín ìyá mi ẹ káàbọ̀ o. tí ò lọ́gà ẹ ṣeun ìyá mi ẹ̀yin ọmọ Èkìtì ẹ ti rí i pé ìyá wa ni mo gbé dé yìí o ẹ ní wọn sọ pé mò ń sojú ṣáájú ìtì bá yín gbá wọn ọmọ Èkìtì wa ìyá wa ń lo Èkìtì rèé ẹ káàbọ̀ ìyá mi lẹ́kìtì ìyá wa ẹ dákun tó láwọn tó tiẹ̀ láwọn ìṣẹ̀ṣe kan tó mọ́ ṣe ń lo Èkìtì tó yàtọ̀ sí tàwọn Yorùbá bí Yorùbá kankan náà gbogbo wa. Yes mo mọ̀ wípé ní Òkè Mẹ̀sí a ní ìṣẹ̀ṣe kan tó ṣe pàtàkì tó yẹ pé gbogbo àwọn ọmọ Òkè Mẹ̀sí tí wọ́n bá ń gbọ́ báyìí wọ́n á máa sọ pé òótọ́ ni mò ń sọ. Ó ní ọdún kan tí a máa ń ṣe ọdún egúngún egúngún yẹn lórúkọ ó lámìlaka egúngún ládùnwò là ń pè eégún ládùnwò tá a bá ṣe ọdún eégún ládùnwò ní Òkè Mẹ̀sí àti onílé àtàlejò máa ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni ó pọ́pọ́ yẹ pé gbogbo àwọn ọmọ Òkè Mẹ̀sí tán wà lókè òkun wọ́n máa ń torí ọdún eégún ládùnwò wọ́n máa ń torí ẹ̀ wálé ìṣẹ̀ṣe tiwa tí a kì í fi ṣeré rárá. Bẹ́ẹ̀ mo mọ̀ pé àṣà kan wà ní ìlú màmí náà ní Ùṣì wọ́n máa ń pè wọ́n ní ọmọ Ùṣì ọ̀rọ̀ ọmọ àtòkòbọ̀ mọ́hun síbì kan lè àwọn ní ọ̀dọ̀ tí wọ́n ń jẹ èsúrú wọ́n ń jẹ èsúrú lọ́dọ̀ tí wọ́n èèwọ̀ ni lọ́dọ̀ wọn. Àwọn nǹkan tí mo mọ̀ nípa ìlú méjèèjì nìyẹn. ẹ ṣeun ìyá wa ẹ wò ó àwọn èèyàn oríṣiríṣi náà kì í níyẹn báwọn èèyàn ṣe ń pariwo arẹwà náà ń pariwo ohun yín tutù jù oríṣiríṣi nǹkan ni wọ́n lè fẹ́ dàgbà ẹ wò ó oríṣiríṣi nǹkan kún àárín ẹ wò ó ìyá wa ṣe rí ẹ kó wa jẹ̀pẹ́ irú àsìkò báyìí la máa ń mọ báwọn ará àta ti nífẹ̀ẹ́ wa sí nígbà tí a bá ti fi kinní sójú ìlà ní Instagram ẹni báyìí là ń gbé bọ̀ ìpè ó ti kún gidi táwọn èèyàn ti máa wá fìwé kéékèèké ránṣẹ́ pé Ọlọ́run ṣe wọn èyí tẹ̀ fẹ́ ṣe mo fẹ́ rí wọn ẹ ṣeun ìyá wa ẹ ṣeun asọ̀dí tá a fi gbé ètò ìkàlẹ̀ ìyá wa pé torí kásà wa àti tiwa mọ̀ parun ni inú mi sì dùn pé àtètè lẹ ti wá sọ pé ọdún báyìí náà máa ń ṣe àtìkún ìdíje fún lọ́dọ̀ àwọn ìyá mi àwọn èèyàn tó ń bẹ́ ń dálẹ̀ lọ́jọ́ mi Èkìtì náà mọ nǹkan tó ń ṣe wọ́n ti gègé ń bẹ lọ́wọ́ wọn wọ́n ti kọ́lẹ̀ báyìí wọ́n ti mọ̀ nù ẹ̀yin èèyàn ẹ ti rí i pé mo ṣe léyìí dáadáa ẹ ti ní léyìí nù ìyá wa ẹ wá jẹ àyà sí èyí tí ń bẹ ń tà ìdí ẹ oníkòkòrò àìfojúrí yìí ìyún pìlẹ̀ntìn yìí kọ́nà wọn bá ṣàánú wa ẹ dákun bó lẹ sí ń ṣe ná àtijọ́ àti mu kùn lé àwọn èèyàn ò sì mọ̀ kó dọ́dọ̀ ọrú yín báyìí
níta ń pariwo ni pé gbogbo wọn lẹ́rọ̀ tán fi ń ti owó lé òun ló jẹ́ wọ́n sọ pé kíjọba ṣe wa mọ́lé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé wọn ti dàrú ẹ bá wa dá sílé òun díẹ̀. Kíní yìí ṣe mọ̀nàmọ́ná kíní yìí ṣe mọ̀nàmọ́ná. Àfi ká gbàdúrà sọ́lọ́run ọba lórí ọ̀rọ̀ COVID-19 yìí kí Ọlọ́run tètè bá wa palẹ̀ mọ́ kúrò ńlẹ̀. Àwọn èèyàn wa máa ń rí wa ní ìpápá wa eléré orí ìtàgé, wọ́n máa ń rí wa bí ẹni wípé. Mò ń gbọ́ yín ìjà wa, mò ń gbọ́ yín dáadáa, àgbọ́yé. Mò ń gbọ́ yín dáadáa. Ṣé ò ń gbọ́ mi? Ohun tí mò ń gbìyànjú láti sọ ni wípé àsìkò yìí ó dùn fún àwa eléré orí ìtàgé ká má sọ ìkan yòókù nítorí wípé ṣe ló dàbẹ̀ ni pé àwa gangan ní kíní ìbàjù. Àwọn tó ń ṣiṣẹ́ ìjọba wọ́n ṣiṣẹ́ o wọ́n ṣiṣẹ́ o wọ́n ń gbowó oṣù. Àwọn olóúnjẹ tó ń ta oúnjẹ wọ́n yọ̀ǹda wọn kí wọ́n lọ máa ta oúnjẹ nítorí pé dandan ló ń jẹ. Nípasẹ̀ eléyìí wọ́n ń owó tiwọn. Ètò ìlera wọ́n ń lọ bí iṣẹ́ wọ́n dẹ̀ ń gbowó wọn. Ṣùgbọ́n ní àtiwa kò sí bí a ṣe rí ṣe àgbé ká gbọ́ ohun tíjọba sọ ká jókòó sílé. Torí pé tá a bá ní àṣìṣe wa ẹni tó wà nìbàdàn á pe ẹni tó wà lẹ́kọ̀ọ́ á pe ẹni tó wà lẹ́gbàá ẹni tó wà lọ́ṣun òun la fi máa ń jọ ń ṣe àgbájọwọ́ tá a fi ń ṣe iṣẹ́ tiwa. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo tó wà lóde nísìnyí ìyẹn ṣe iṣẹ́ wa ò dẹ̀ ṣe dá ṣe. Ẹ má lọ láti ìlú kan sí ìlú kan ó bà wá. Ẹ gbọ́dọ̀ ju 10 níbì kan náà ó bà wá. Ẹ má fọwọ́ kanra yín ó bà wá. Ẹ fi nǹkan bomú ẹ fi nǹkan bojú ó bà. Kò sí ọgbọ́n kankan tá a rí dá sí pé kárawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́ ó jẹ́ nítorí ti àwa ilé orí ìtàgé nìkan Ọlọ́run ṣàánú wa kó tètè bá wa COVID-19 kúrò nílẹ̀ ká lè rọ́nà àbáyọ láti jẹun o ebi ò ní. Àmín 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 lágbára Ọlọ́run ọba. Ẹ ṣeun ìyá mi, ẹ wo bí ìyá mi ṣe yànnàná ti níhùn lè tó jẹ́ pé kódà gbogbo èèyàn tá à ń gbé wá tẹ́ mọ̀ pé wọ́n ṣàlàyé bó ṣe kàn wá gbọ̀ngbọ̀n tó abẹ́ẹ̀rí wọ́n ní kéèyàn mọ̀ ju 10 lọ kéèyàn mọ̀ ju 15 lọ àwọn eléré orí ìtàgé sì rèé ọ̀tọ̀ lẹni tí ó tan ná ọ̀tọ̀ lẹni tí ó tó lé ẹ wo bẹ́rù ó ṣe pọ̀ ṣeun ìyá mi ṣe ti wá rí i pé kò síbi tí ò dé àwọn òun sì làwọn èèyàn ń kọnu sí láti béèrè owó ìṣẹ́jú ni ẹ ṣeun ìyá mi ẹ já wá padà sórí eléré orí ìtàgé Yorùbá nǹkan tó tiẹ̀ jẹ́ pé ó láàmìlaka mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń bẹnu àtẹ́lù wá fáwọn ò tiẹ̀ lè wò ó nítorí àti sọ̀tẹ̀ sínú gbogbo nǹkan láti yọ gbogbo àwọn àdúndùn inú iṣẹ́ wọn àti yọ́ dànù àwọn kò mẹ́sẹ̀ wọ́n ti wá pọ̀ níbi tó jẹ́ pé wọ́n kàn ń ṣeré ọ̀hún ìbálàsì bolo ni ìyá mi ẹ dákun ṣe tiẹ̀ lọ́rọ̀ àmọ̀ràn fún àwọn bẹ́ẹ̀
àwọn tó ń ba sí ọ̀hún jẹ́. ẹ ṣe àwọn kankan ò bá ṣe wá jẹ́ àwa fún ara wa là ń bàjẹ́ ẹ ṣeun. gẹ́gẹ́ bí òye gẹ́gẹ́ bí òye tèmi àwa fún ara wa òun là bàjẹ́ òun là bá débi tó lọ torí pé èmi gbàgbọ́ nínú pé ohun tí a bá fún àwọn olólùfẹ́ wa wò òun náà ni wọ́n máa wò ohun tá a fẹ́ kí wọ́n rí òun náà ni wọ́n ń rí bí gẹ́gẹ́ bí ètò tá a wà lórí ẹ̀ yìí tó wà lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe tí a bá ń ṣe eré orí ìtàgé wa tá a mú ti àṣà ìṣe tá a yọ kúrò ńbẹ̀ kò sí bí èèyàn wa ò ṣe ní wo ìwòkuwò kò sí bí àṣe ní ṣe ìṣekúṣe tí ò yẹ ká fi hàn á fi hàn. Èmi gbàgbọ́ nínú wípé tá a bá là ń ṣe eré sinimá léyìí tí gbogbo wa ń ṣe ní ìsìn tá a bá ti ìṣẹ̀dálẹ̀ wa ní èyí tí àwọn bàbá wa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí bí a ṣe fẹ́ ṣe ìṣekúṣe kò sí bí a ṣe fẹ́ fi hàn kí hàn àwọn èèyàn wa kò sì sí bí wọ́n ṣe fi èébú ránṣẹ́ sí wa. Wọ́n ń ṣe kan modern film àwọn à ń ṣe kan traditional film tí a bá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn a rí i pé ìkan bẹ́tà ìkan ìkan gbé àṣà àti ìṣe wa ó gbé lárugẹ ju ìkan lọ ṣùgbọ́n lóde òní n tá a kanjú mọ́ jù tá a ranjú mọ́ jù òun ni ti modern tá a là ń ṣe ibẹ̀ láti máa wọ aṣọ káṣọ ibẹ̀ láti máa fi ìhòòhò wa hàn ibẹ̀ láti máa lọ́mọ́ra bí ó ṣe yẹ ká lọ́mọ ìdí wípé àwọn tó ń wò wá níta wá ń gbà mí wọ́n á palẹ̀ ọmọ wọn mọ́ kò ńlẹ̀ eléyìí ò dáa fún yín láti wò. Èmi á rọ àwọn èèyàn wa tó bá ṣeé ṣe Ọlọ́run ràn wá lọ́wọ́ tá a bá padà sí eré ìṣẹ̀dálẹ̀ wa tá a sọ Yorùbá pọ́nbélé tá a hùwà bí ọmọ Yorùbá tá a gbé ẹwà ọmọ Yorùbá jáde nínú ẹ̀ tá a bá lè padà sí ìbá dára púpọ̀ ìbá dá ògo iyì àti ẹ̀yẹ iṣẹ́ wa ìbá dá padà fún wa. N tí mo rí nìyẹn. Ẹ wò ẹ ṣeun ìyá mi àdúrà pọ̀ táwọn èèyàn kàn ń kọ àwọn èèyàn ń sọ pé òótọ́ ọ̀rọ̀ lẹ sọ àdúrà pọ̀ ìyá mi bí ètò ẹ sọ tí ò sí rọ́ńbẹ́ olùdarí eré Adébáyọ̀ Tìjání nígbà tá a gbé wọn wá ètò pọ̀ táwọn náà sọ kódà nígbà tí Múyìwá Adémọ́lá náà dé àní ètò pọ̀ táwọn náà sọ ni pé tá a bá lè padà táwọn òṣèṣe tá a bá lè padà táwọn ṣẹ́hun gangan a rí i pé yóò dùn yóò dán mọ́rán ẹwà àtàwọn ògbónú iṣẹ́ yìí ò ní sọnù wọn àwa fúnra wa la sọ sí ọ̀hún dìbàjẹ́ débi tó ti wá di pé wọ́n wà ń fipá ń gba góòlù sọnù lọ́wọ́ wa àbí òye yín bá ìyá wa ẹ wò ó ẹ ṣeun mo nígbàgbọ́ pọ̀pọ̀lọpọ̀ tó wà hàn yín náà tó ń gbọ́ wọ́n ti rí i pé kìí ṣe pé gbogbo yín dákẹ́ kìí ṣe kó dùn sí irú ẹ̀yin kọ̀ọ̀kan nú torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni nígbà tá a ti fi kinní sójú là àwọn kan ti ń sọ àwọn ògbọ́n nǹkan kan pa yín rí àwọn ò tiẹ̀ rí yín bí eré tí ò darí ó tọ́ sí ni ìyá mi ó tójọ́ mẹ́ta ọ̀hún tá a ti bá yín lẹ́nu iṣẹ́ yìí kò sí nǹkan kan tá a ti ẹ̀wọ̀n pé eré kan wà tí ò yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ mọ́ ṣe ẹ yìí sì torí owó gbaṣẹ́ lẹ́yìn tí torí owó lọ lè ṣe torí nǹkan tẹ́ jẹ ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ìyá wa àwọn ọmọ kéékèèké tó tiẹ̀ wá jóbìnrin tó jà sáwọ̀ tí wọ́n tiẹ̀ wá kóra wọn ìjánu tó
tó jẹ́ pé torí àti síralẹ̀ gangan lọ̀pọ̀lọpọ̀ ṣe wá sínú iṣẹ́ yìí torí nígbàgbọ́ pé ibẹ̀ làwọn ó ti tajà wọn. Ẹ dákúnṣẹ́ lọ́rọ̀ àmọ̀ràn fún wọn àbáwọn olùdarí eré lẹ lọ́rọ̀ àmọ̀ràn fún káwọn ará àta tiẹ̀ lè mọ̀. tó ìmọ̀ràn mi náà ò pọ̀. Màá kọ́kọ́ bá àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí, àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí wọ́n láwọn nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí, èrò ọkàn wọn ò ní kí wọ́n tẹ̀lé. Ẹni tó bá wí pé mo fẹ́ wá fi iṣẹ́ sinimá ta ọjà gẹ́gẹ́ bí Kọ́lá ṣe ó tẹ̀ jẹ́ pé mi ò mọjà tí wọ́n ń pàtẹ o, tó bá jẹ́ pé èrò inú wọn nìyẹn. Ìyẹn nígbà ó ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ó sì ní ìgbà tí yóò parí. Bẹ́ẹ̀ni wọ́n bá ní lọ́kàn wípé mo fẹ́ wá fi eré sinimá yìí mo fẹ́ wá fi polongo ara mi káyé lè rí mi pé nǹkan báyìí ni mo ní tí mo fẹ́ fún wọn o, kí wọ́n gbà pé ó ní ìgbà àti àkókò. Wọ́n ní bí bá bẹ́ wọlé tó bá bẹ́ wọlé gìjà tó bá bá onílé ńlé á tún bẹ́ jáde. Bí wọ́n ṣe rí nìyẹn. Àwọn olùdarí wa ìmọ̀ràn tí máa fún wọn náà ni wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà o. Tí gbogbo wa bá gbà wípé olùdarí ni ẹni yìí tó sì mọ iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́, wàá mọ ohun tó yẹ kó o ṣe, wàá mẹni tó yẹ kó o lò síbi tó yẹ kó o lò sí nígbà tó yẹ kó o lò ó. Ṣé ò ń gbọ́ mi? Tí olùdarí eré tó bá mọ á mọ ẹni tó yẹ kó lò sí ipa tó yẹ kó lò sí àti lásìkò tó yẹ kó lò, tí ò ní fi ojúṣàájú ṣe, nítorí pé ó wà lọ́wọ́ àwọn olùdarí eré wa náà. Tá a bá ní ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa, nígbà míì ẹlòmíì á gbówó wá, tó bá ti gbówó dání òun náà ló máa fẹ́ play lead role gbójú òun ló níṣẹ́ ẹ̀. Olùdarí eré sì mọ̀ wípé bẹ́ẹ̀ ni olùdarí eré sì mọ̀ wípé kò lè fún un ní tó yẹ kóun ó rí ní ipa tó lóun fẹ́ ṣe yẹn o. Àmọ́ nígbà tó ti jẹ́ òun ló gbówó ẹ̀ wá, wọ́n á gbà sí lẹ́nu ká ṣáà kó dowó. Ẹ jẹ́ ká fi ká ṣe kó dowó sílẹ̀, ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe, ó kò bá rí bó ṣe yẹ kó rí. Ọlọ́run á gbà fún gbogbo wa. Àmín. Ìyá wa ẹ wo ẹ ṣeun lágbára Ọlọ́run àti ibi tẹ́ ẹ ti ń bọ̀ àti ibi tẹ́ ẹ bá dé ètò kù ẹ bá jù bẹ́ẹ̀ lọ ẹ túbọ̀ jèrè iṣẹ́ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Kò ní bàjẹ́ ẹ wò ẹ yànnàná kinní lọ́tọ̀ọ̀tọ̀ bí nǹkan tí ìyá wa ọ̀sán Balógun náà sọ nídìí òní yànnàná rẹ̀ wọ́n láìmọye ìyà làwọn jẹ́ ń di sí ọ̀hún wọ́n fọ́lù máwọn lórí wọ́n ṣàìmọye nǹkan máwọn lórí àwọn ò sì torí rẹ̀ sá lọ àwọn ò sì lè gbàdúrà kó bàjẹ́ mélòó ọmọ àtìyìn ló lè ṣerú rẹ̀ mélòó nígbà tó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe ń bọ̀ gan-an nǹkan tó ń bá bọ̀ kọjá pé kí wọ́n ṣe sọ pé àwọn bọ̀ lágbà wọn rántí ìṣẹ̀ṣe wa mọ́ pé eré Yorùbá òwe Yorùbá ọ̀rọ̀ Yorùbá gangan ò fàyè àrífín èyí ò lójú tì ọmọ tó bá jáde láti inú ilé rẹ̀ kò ní síra lẹ̀
yóò lójú tì, yóò mọ àwọn nǹkan kan tóun ò gbọdọ̀ ṣe toró mọ̀ pa níran. Àwọn èèbó ni ò níran, àwa níran. A mọ̀ pé wọ́n náwó lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé ọmọ agboolé lágbájá báyìí sì ni o, ọmọ ìyá lágbájá báyìí sì ní sí dáadáa o. Léè tí ò kàn àwọn èèyàn mọ́, ẹsẹ̀ wọn ti bá wa tàn mọ́lẹ̀ sílé wọn. Ìyàwó ẹja wa padà sórí onítẹ̀tẹ̀. Ìyàwó ẹja kan ṣé pẹ̀lédè Yorùbá yìí ṣẹ̀tì ẹ̀ mọ́ ń gbà káwọn ọmọ sọ Yorùbá rárá, àbí abẹ́ ẹ̀yin náà pẹ̀ láwọn tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì nìkan ní káwọn ọmọ máa sọ. mo gbádùn ìbéèrè tó béèrè yẹn o, pé ṣé mo máa ń gbà káwọn ọmọ sọ Yorùbá nínú ilé mi. Kò sí ọmọ tó ń bá mi sọ òyìnbó nínú ilé mi o. Yorùbá kódà wọ́n á tún pa òwe. Wọ́n á tún pa òwe gan. Àwọn ọmọ tèmi o, kò sílẹ̀ tó ń bá mi sọ Yorùbá, tó ń bá mi sọ èdè òyìnbó. Bí ẹ bá wà níléèwé, ẹ máa sọ òyìnbó. Torí ẹ̀ ni mo ṣe rán yín lọ léèwé. Ẹ lọ sọ fún wọn. Wọ́n tẹ́ bá ti dénú ilé tèmi, Yorùbá òun ni ẹ máa bá mi sọ. Kódà mo bá débi wípé pẹ̀lú pé wọn ti gbéyàwó, mo tún máa ń jẹ́ kó máa ń sọ sí wọn létí pé bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó, ọmọ tó sọ Yorùbá lẹ́nu, tó mọ ìṣẹ̀ṣe, tó mọ àṣà, òun ni mo fẹ́ o. Èmi ò lè torí ìyàwó ọmọ kan lọ léèwé o, bí ògbóyìnbó o. Mo máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́. Ẹ ṣeun, ọ̀rọ̀ yín kò yàtọ̀ sí nǹkan tálàjì Àkàndé Abbas Obesere sọ́gbà tá a gbé wọn wá sórí ètò yìí. Wọ́n ní nínú ilé àwọn nílùú Èkó, àwọn ò tiẹ̀ gbọ́dọ̀ gbélé Gẹ̀ẹ́sì lẹ́nu àwọn ọmọ nínú ilé, pé tá bá ti délé ìwé kán máa lọ lè sọ. Wọ́n nítorí àwọn ò fẹ́ káwọn wọ́n dọ́dọ̀ àwọn ìyá àwọn kán máa tiẹ̀ wálé, wọ́n lè ṣèdè. Wọ́n ní ìyá àwọn ò sì gbé èbó, mo ní káwọn ti bẹ̀rẹ̀. A sì mọ̀ pé irú yín kì í ṣe pé ẹ̀gbọ́, àmọ́ ìṣẹ̀ṣe lẹ̀ fẹ́ kó parun. Ìṣẹ̀ṣe wọn lẹ̀ fẹ́ kó parun. Torọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí, ohun tí inú mi dùn sí pẹ̀létò yìí ní ìyá wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí alẹ́ ẹnu ìgbà tá a gbétò ìkalẹ̀ làwọn èèyàn ṣẹ̀ ń kọ́ àwọn ọmọ wọn Yorùbá. Wọ́n wá ń kọ́ wọn, wọ́n wá ní kán mọ̀ sọ kàkàkàkà, wọ́n wá fi ń sọwọ́ sí mi pé wò ọmọ mi eléyìí náà tó ti ń gbọ́ Yorùbá, mo ti ń kọ́ ilé yìí bí ó ṣe mọ̀ sọ. Àwọn gélé tó tó mi bá ya wa, a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ti ọ̀rọ̀ títí òun làwọn èèyàn fẹ́. Ohun tí mo rí nínú eré wa nù. Ìyá mi bí nǹkan tí ara àwọn àlejò wa kan tá a gbé wá sọ, nǹkan tá a bá tà fáwọn èèyàn ń ta òun ni wọ́n rà. Kò sì yẹ ká pẹ̀lú jẹ́ ká ṣàtìṣe parun. Nílẹ̀ Yorùbá nǹkan tá a bá lọ́wọ́ gbogbo orú yín tírú wá ti torí rẹ̀ wá, òun náà ni pé ẹ̀ ń ṣiṣẹ́ òun bó ṣe yẹ kán tẹ́ ẹ ṣe, ẹ sì ń gbátà lárugẹ. Nísìnyí èyí tó pọ̀ jù ní fáwọn èèyàn, agídí gan lẹ́ẹ̀fi ríṣẹ̀ sí kékeré nínú eré Yorùbá láti bẹ̀rẹ̀ dópin. Ẹ tiẹ̀ ní mọ̀ pé Yorùbá náà ń ṣe láti bẹ̀rẹ̀ dópin látara gbogbo tí wọ́n ṣe. Lè tó tún bẹ́ẹ̀ lómi ìrágbàlagbà kò ní kúnlẹ̀ kí bàgbàlagbà mi ń gbé nǹkan bọ̀ bí wọ́n ṣe mọ̀ wò bọ̀ dé. Bẹ́ẹ̀yàn bá sì ṣe ṣe yóò yá tí ń ṣe nínú ilé rẹ̀, tí ń ṣe sí ìyá rẹ̀, tí ń ṣe sáwọn òbí rẹ̀, òun ló ṣe ń ta.